Hello. Hello. Ẹ kalẹ́ sà. Ẹ kalẹ́ sà o. Ẹ pa rédíò yẹn o. Ókè ká pa rédíò. Bẹ́ẹ̀ ni sà. Okay. Ṣé single father ni yín sà? Bẹ́ẹ̀ tí ń gbọ́ mi sà. Bẹ́ẹ̀ ni. Ṣé single father ni yín sà? Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ fẹ́ dáde? Ọkọ tí mi fẹ́ ni pé mo fẹ́ kẹ́ ẹ gbà mí nímọ̀ràn. Torí pé ìyàwó tí mo fẹ́ òjíṣẹ́ Ọlọ́run ni mí ná pásítọ̀. But ìyàwó tí mo fẹ́ neighbor mi ló fún un lóyún nínú ilé tá a jọ ń gbé. Even ní mission house ni. But ìgbà tí ó ṣàṣẹlẹ̀ àwọn bọ̀dẹ́ ló lọ ṣẹ́yún àlè fún. Mo dẹ̀ wọ́n dẹ̀ bẹ̀ mí pé kí n gbàgbé ẹ̀. Mo gbàgbé ẹ̀, mo dáríjì àtúnjọ ń gbé lọ. Lẹ́ẹ̀kejì again wọ́n tún fẹ́ ká wọn mórí ara wọn. Bẹ́ẹ̀ ni torí tá àkọ́kọ́ yẹn ńgbà tí àbọ̀dẹ́ ìṣẹ́yún fún ó lead sí hospital ni èmi ló gbé lọ sí hospital tí mo lọ tọ́jú ẹ̀. So ìgbà tí ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ṣẹlẹ̀ mo ní eléyìí ó pa mí bí mo ṣe sá fún un nìyẹn. Lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ibi tí n bá ti wá dé wọ́n ló ń dínà mọ́ ni tí ò jẹ́ kí n níyàwó fẹ́. So mo wá fẹ́ kẹ́ ẹ gbà mí nímọ̀ràn. Ẹ jẹ́ mú ọ̀rọ̀ yín báyìí. Ẹ ní pé olùṣọ́ àgùntàn ni yín. Bẹ́ẹ̀ ni sà. Ṣé abẹ́ ìpè kan lẹ wà bẹ́ẹ̀ níjọ fún ara yín sà? Ibi mo ṣe mí tí níjọba yìí. Bọ̀ mo ń gbìyànjú ni mo ń try láti jẹ́ pé kí n ní. Ibi tí mo ti gbá sí Olúwa ogun pọ̀ ń bẹ̀. Ṣé ibẹ̀ náà wọ́n ti ń báyàwó yín lájọṣepọ̀ yẹn? Bẹ́ẹ̀ ni. Ṣé inú ìjọ yẹn náà lẹ ti rọ́mọbìnrin yẹn náà? Ibẹ̀ ni o. Tálẹ́ǹtì ń báyàwó yín ní àjọṣepọ̀ tán báyàwó yín lórí ẹ̀. Ẹni yẹn ó lóògùn gan gidi. So ó jẹ́ kan náà àwọn security tó ń ṣe security ní orí òkè ibi tí mo ti gbá sí Olúwa. So òun ló dẹ̀ jẹ́ olórí àwọn security yẹn. Ẹ̀ẹ́dẹ̀ ṣèwádìí bóyá wọ́n ti ń fẹ́ra wọn gan tẹ́lẹ̀ kó tó di wípé ẹ̀yin sọ pé ẹ fẹ́ fi arábìnrin. Rárá. Ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ dé ní sà. Wọ́n ṣẹ̀ dé pé òun náà fẹ́ ṣiṣẹ́ Olúwa. Ṣùgbọ́n torí pé wọ́n rí pé ó ní oògùn kan wọ́n fi ṣe head security. Ṣé arábìnrin tá à ń sọ̀rọ̀ yìí ṣé bàbá yín nínú Olúwa ló fà lé yín lọ́wọ́ ni àbẹ́yìn fún ara yín lẹ tó ṣe nǹkan yín fún ara yín? Èmi fúnra mi ni mo tó ṣe fúnra mi tí mo fẹ́. Wọ́n bí ọmọ mélòó fún yín sà? Ó ti bímọ 3 fún mi. Ọmọ 3? Bẹ́ẹ̀ ni. Irú àwọn èèyàn gan sọ pé àwọn ọmọ gan pé àkókò mọ̀tàn tó jẹ́. Ẹ dúró ṣé lẹ́yìn ọmọ 3 yẹn iná ṣe ń ṣẹ́yún fún ìyàwó yín ni wọ́n ṣe ń bá wọn lórí ara wọn? Lẹ́yìn ọmọ 3 ni. Kí ni èjì yín sà? Nǹkan mọ̀ dé báyìí wọ́n lọ. Èjì mi náà sí 50 almost 57. Níyín báyìí kí ni èjì ìyàwó yín náà sọ̀rọ̀ yẹn? Lẹ́yìn èsì mo gbà lọ́wọ́ ẹ̀ nígbà tá a fẹ́ ra. Age 48 náà wà báyìí. Bẹ́ẹ̀ ni. Níbo náà wà tí wọ́n sìn? Ìṣàgámù ló wà pẹ̀lú àwọn ọmọ mi. Ó dẹ̀ ti kọ̀yìn àwọn ọmọ yẹn sí mi pátápátá. Ìyẹn ò rújú yẹn ò jẹ mí lójú kankan. Ìyẹn ò jọ yẹn lójú. Obìnrin gan wà lábẹ́ òrùlé rẹ̀ gan ẹjọ́ wà nù ilé gan sef gan. Ọba àrùn jẹ́ dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ náà ni. Ọba ṣe rí bó ṣe rí gẹ́lẹ́ ni ẹ̀. Káta sọ pé ẹ ti kọ́ra yín kálukú ti bá tiẹ̀ lọ. Ìyẹn ò rújú kankan. Ọlọ́run ṣàánú wa ni. Ilé ayé gan àkàn sọ̀rọ̀ fọ̀rọ̀ marriage ni. Ilé ayé gan ṣó fífẹ́ ọkùnrin gan ṣá. Ẹ jẹ́ ká rò jinlẹ̀ dáadáa. Ilé ayé gan ṣó pè wá gan ṣá àwọn àtàjọ kan. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sìn wọn ò fẹ́ marry mọ́. Baby mama náà ní sìn. Baby mama ni ìwọ ó bu eléyìí ó bùjọ eléyìí á bímọ tọ̀hún á bímọ bíi 3 4 wá ní báwọn ẹ̀dá fílẹ̀ wọ́n dẹ̀ mọ̀ ṣe fàájì wọn. Yes nítorí ṣe é sí nìyẹn àwọn jẹ́nsí yẹn nítorí ṣe nìyẹn ẹ̀ blame wọ́n ti kọ́gbọ́n láàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nínú ayé ni. Ayé nìkan ni bá a ṣe gbé. Ó tọ́dún wo báyìí tí ìyàwó yín ti lọ? It's over 10 years now. Láti age 47 lẹ́wà ń gbà yẹn tí ìyàwó yín ti lọ? Bẹ́ẹ̀ni. Ṣé dìsín ẹ̀ wà á rí ìyàwó kankan ni? Ṣé ẹ̀ ń lọ bá wọn fẹ́ yín ni àbí kí ló ṣẹlẹ̀ sà?
owó ẹgbẹ́ mọ̀ pé téèyàn tí owó bá pọ̀ lọ́wọ́ àti wọ́n ní àti ìgbéyàwó òtẹ́jọ́. owó ọbẹ̀ ló ṣòro. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe Bẹ́ẹ̀ni. báyìí láti gbà yẹn látọdún mẹ́wàá sẹ́yìn? Kí n tó gba sí olúwa iṣẹ́ furniture and carpentry ni mò ń ṣe. Iṣẹ́ wa lè mọ ṣe mọ́ṣẹ́ olúwa tẹ́ gbà ní sà. Mò ń ṣe o. Ẹ ní ṣọ́ọ̀bù. Mi ní ṣọ́ọ̀bù but mò ń ṣiṣẹ́ carpenter kiri. Mọ tí màá Mo máa ń sọ fún yín sà. Ó yé mi sà. Ṣé ìyàwó yín ó lè bùjó yín ó dẹ̀ lè mọ́ bùjó yín sà, ẹ máa gbọ́ o. Ó jẹ́ pé yín gan lè bùjóra yín o, ẹ máa gbọ́ dì í o. Ẹ bí kí nìdí? Kí nìdí? Ẹ ṣe rí obìnrin tí ò láìkì owó wọn tí ì bí, tó fi dórí àlàjá àgbà tó bí tó jẹ́ ìyá mi wọn tí ì bí. Ẹ máa gbọ́ sà. Ṣé wá rọ́kùnrin náà tí ò láìkì owó wọn tí ì bí. Bẹ́ẹ̀ ni tó o. láìkì owó jù sà abáyínláyé ni. Àwọn ìyá wa láìkì owó, ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ ni. Nípa ìdí èyí sà, pẹ̀lú rìn àjò yín yẹn, tẹ́ ẹ̀ bá wà òkè tẹ́yìn kò lè dára yín bọ́, tẹ́ ẹ̀ lè change bàtà change aṣọ, gẹrun lásìkò, lo àwọn òórùn olódùdù sára, ó ṣeé ṣe kó jẹ́ pé àtiríyàwó á fẹ́ lágbára díẹ̀ sá. Ẹ kàn mọ́ Ọ̀rọ̀ lẹ́ sọ o. ẹ kàn mọ́ rò pé ìyàwó yín ló bùjó yín ni, ṣùgbọ́n yín kò tí ì rojú ráyè ìgbésí ayé ara yín sà. Kátà sọ yìí pé ẹ sọ fóbìnrin kan pé ẹ fẹ́ fẹ́, àwa sọ pé òun fẹ́ gbà, kò possible. Obìnrin wo ni ó sọ pé òun fẹ́ fọkùnrin nítorí ìfẹ́ kébi wa mọ̀ pa? Ìlọrí tó possible ni. Kò lè fẹ́ kò ní jẹ́ kébi pa náà, kò ní fẹ́ wà kísà náà. Bẹ́ẹ̀ ni. Kó ọkùnrin yẹn kó dẹrú obìnrin yẹn báyìí, kó mọ bá fọ àwọ̀tẹ́lẹ̀ báyìí, kó mọ gbóbìnrin yẹn lọ sílé ìwẹ̀ báyìí, kó mọ wẹ̀. Tí ebi bá pa obìnrin, ní tí ó sọ ni pé ọkùnrin eléyìí ò tí ì mọ̀ tó kàn. Dákun fún mi lẹ̀ tí ò ní bàjẹ́ jẹ́ lọ sọ́dọ̀ àwọn tí tó gbọ́ àwáyé mi ó sọ̀rọ̀ lọ́dọ̀ tiwọn. Lọ mójútó gbèsè ayé ara yín ni sà. Ó yé mi sà. Kí gbèsè ayé yín kó nítumọ̀ kó tó pẹ́ jù. Kò Ó yé yẹ mi kí sà. ọ̀nà méjì ò tún di ọ̀tá yín sà. Ó yé mi sà. Àlè fún ìyàwó tí ń lóyún ẹ̀yin lẹ gbé lọ hospital. Ẹ wá sọ pé ẹ forí jìn, àbí mo ti forí jìn ni. Ẹlẹ́ forí jìn torí kó bímọ mẹ́ta. Kì bá àbógún ọmọ. Apá ìlẹ́sẹ̀ Jésù olùgbàlà ni. Ẹ forí jìn, wọ́n tó bára wọn lórí ara wọn. Kápọ́n ti na mọ́gùn lẹ̀ fún tẹ́ ẹ ti kọ́ńkọ́, tẹ́ ẹ ti kọ́ kúrúkúrúkú. Ẹ sà wọ́n ṣe. Ṣé ẹ wá kọ́? Wọ́n ṣe Ọlọ́run ò jẹun kọ́ ni. Ọlọ́run gbà mí ni. Wọ́n ṣe. Ọlọ́run ló ní ẹ̀mí mi. Kíkí ló wọ́n ti fẹ́ fún mi lábẹ́rẹ́ báyìí. Olúwa ní ká má fún mi lábẹ́rẹ́ pé n tó wà lára mi tó bá lábẹ́rẹ́ pàdé ó lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa kú. N tó gbà mí jọ yẹn nìyẹn. Bẹ́ẹ̀ kọ̀kẹ́ tó kú tayín tó kú àbí? Ọlọ́run ò jẹ́ kí n kọ́ omi ìkú o. Èmi mò ń sọ̀rọ̀ yìí. Ẹ lọ mójútó ra ayé yín dáadáa. Ọlọ́run ní fi yín lẹ̀ Ó yé mi sà. Thank you sà. Mo dúpẹ́.